no be gadus be this àbí Sowore kọ́ ni Sowore láíláí kò kí Sowore. Sowore tí mo mọ̀ kò lè sá fún bọ́ọ̀bù láíláí, wọn ò lè sá fún bọ́ọ̀bù, wọ́n láyà débi pé Sowore ni o Sowore ni o bọ́lá Sowore ọlọ́run o ohun tá a mọ̀ yín mọ́kọ́ lélẹ́yìí náà, a mọ̀ yín pé ẹ láyà gan, a mọ̀ yín tẹ́ wà boldness, ẹ lè sá fún Tigers láíláí. Mo ní kò jẹ́ jẹ́yìn àgbà tí mo wo fídíò yẹn dáadáa pé ẹ̀yin ni ẹ̀yin náà fuck up now. Ẹ má ti sàlọ àwọn airport ń dóde yín náà. Yín náà ti fuck up tí bàtà bá ti ń wó lemọ́lemọ́ jù ó ṣetán àti ya ni. First of all ẹ mọ̀ pé kéèsì ẹni tẹ́ni kí wọ́n fi kéèsì ẹ ti wá ń court till now, wọ́n sì ń ro kéèsì yẹn till now. Ẹ wá bọ́ta ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé tẹ́ bá tẹ̀ fẹ́ ṣe protest àsìkò yìí kọ́ ló yẹ kí protest yẹn wáyé. Ẹ mọ̀ pé à ń face a lot of problems, à ń face insecurity. Àwọn arábí lè gba ibi tẹ́lẹ̀ ń protest, wọ́n lè gba bẹ̀ wọlé, wọ́n tún máa dá nǹkan lára. Ẹ̀yin wọ́n dẹ̀ lẹ́yìn ṣe ibi tẹ́yìn ò sí gbà lọ́pọlọ nìyẹn. And then sì protest tẹ́lẹ̀ ní tẹ́ ń da ara yín láàmú sí ẹ̀yin gan tẹ́lẹ̀ protest nísìn ẹ ti contest fún presidential post rí, so kò sí nǹkan tó ń tún wò lè rọ́pù mọ́ yín lẹ́sẹ̀, ẹ ti fuck up kò í ṣe pẹ́yìn lẹ́yìn tún máa wá ní inú yín ni nǹkan tó máa sọ fún yín nìyẹn, kò sí nǹkan tó wò lè wo mọ́ yín lọ́sẹ̀ Sowore. Orí kọ́lẹ̀ kan tún jáde kẹlẹ́ ìfẹ́ ẹ̀ ń ṣe ń protest kan ẹ̀ ń ṣe nǹkan kan, kò yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹni yìí sìn mọ́dà kèsì ó tún wà náà rọ̀ wọn, mọ́dà kèsì wà náà rọ̀ wọn. Wọn ọ̀dẹ̀ tó wá sọ fún wọn tó wá ní kí bá lè mọ̀ pé bí tíbi gọ́ọ̀mẹ̀ntì Tinubu tún yìí sì dé o, wọn ò ní kẹ́ má protest o, kò tún ní má protest bọ̀ ó ní ẹ má débi, wọn ò ní kẹ́ má protest. Gọ́ọ̀mẹ̀ntì Tinubu ó yí sí, kò ní kẹ́ má protest. Ká ní rìjíìmù Buhari ni tó bẹ́ẹ̀ so many life tó máa lost. Wọn ní ẹ má protest, wọn ní ẹ má dé fìlà, wọn fún yín wọn ní ẹ má dé fìlà, ẹ má délé ibi tí president máa ń wọ, ẹ má dé bẹ́ẹ̀. Ẹ wá ní ẹ̀yin bọ̀ lọ débẹ̀ náà ni. So wọ́n ti fún yín kíní ìhun bá rí ẹrí ni náà. Wọn ní kí ẹ má protest but wọ́n ti fún yín limit ibi tí ẹ gbọ́dọ̀ dé. But mo rí àwọn ọmọ Yorùbá mi náà tó yẹ pé wọ́n máa sọ̀rọ̀ blindly ni wọ́n ṣe ní kó má débì kan, wọ́n ṣe ní kó má débì kan, kí ni ò lè ṣẹlẹ̀ tó bá gbà wọ́n láì kọ́ ọmọ lọ house, kí ni ò lè ṣẹlẹ̀. Báwọn ẹlòmíì wọn ò kí ronú kó tó máa sọ̀rọ̀, mi ò ní kẹ́nìbọ̀dì ó follow me by force, mi ò kí ṣe tó ń fi online jẹun, I'm very okay, mi ò ṣe pé abẹ́ni tó ń dóko de Facebook monetization ọ̀kan kó tó jẹun, I'm very satisfied. Mo ní nǹkan tí mo ń ṣe but àwọn kọ̀ọ̀kan wọn kọ́ bọ̀lọ̀ tó bá ń ṣe tó bá ṣe ń kámẹ́lá mo ṣe máa fi ń ṣe fídíò mo máa ń jáde mo máa ń sọ̀rọ̀ pẹ̀. Mi ò dédò Facebook monetization kí tó lè ṣe. Wọ́n ti fún yín limit. Sowore yìí náà dẹ̀ ní tẹ́lẹ̀ lọ́run ṣe kinní yẹn lọ́run síwájú mi ò ṣe mọ̀ pé lè ṣá. Because first of all ẹ ti contest fún presidential post rí, so kò sí nǹkan tó lè sọ fún yín, kò sí nǹkan tó lè rọmọ yín lẹ́sẹ̀. Káláyé Buhari lè lọ ń ṣe kọ́tẹ́kọ́tẹ́ tẹ̀ ń ṣe yìí bọ́ ẹ ti rí i pé so ìjọba Tinubu ìjọba Yorùbá náà ló sì wà ń bẹ̀ lójú ká máa ṣe tẹ̀ ń ṣe yìí. Káláyé yìí ká ní ìjọba àwọn Fúlàní ló bá wà ń bẹ̀ ní àwọn bòròró dánimá ẹ ti mọ̀ sára kò sí wo èbúté ẹ̀ bí bàbá yẹn tán ẹ máa bó ń yàgbẹ́ ṣé bàbá yẹn máa yẹyẹ kò sún ní dúná. So wọ́n dẹ̀ ní sún fún mi tó bá kàdà súnkẹ̀ gírí ayarí, ó ti yarí nìyẹn o, wọ́n ti yarí. Àwọn ipob yín dóde yẹn lọ kó wọn, àwọn ọmọ yín jẹ́ kó wá. Ìgbà tí lọ́ọ̀yà yóò